ẹ̀yà aráàlú wo lẹ wà ń bí. aráàlú Ìjàpá. kílẹ̀ ń fẹ́ òun náà sí. olùkọ́jọ́ ọ̀jẹ̀ olùkọ́jọ́ tó pa wá lọ́mọ. àwọn wo. àwọn ọmọ Ìjàpá. àwọn wo. bọ̀dé Ìjàpá àti màmá rẹ̀. àwọn tó wà lọ àmọ̀dákùnrin tí wọ́n kọ́ wa. àwọn olóyè bá méjì lọ́wọ́ wọn tó fẹ́ fi àmọ̀dákùnrin. olóyè mélòó. méjìlá. ìdílé àwọn ìdílé wọ́n ti kọ́ lọ́yọ̀ méjì lálẹ́ ìtàkùn wọn ni kò tó lè jẹ́ orí o. ó di ẹni kóòtù ìdájọ́ ní ìwà ọjọ́ mọ́kànlá lórí wa bẹ́ẹ̀. ó ti bẹ́ẹ̀ wọ́n gbé wọn lọ kóòtù. wọ́n sọ pé wọ́n ṣe kí wọ́n ṣe tí ẹ̀ lè rí níbi wọn fún wa. ìlú kíyà lẹ́yìn nígbà tó ti fi àwọn olóyè yẹn sínú ìgbèkùn lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn. àwọn tó ti jáde tó ti jẹ́ lára àwọn ọmọ tó ń lọ ìlú. wọ́n tún ti jáde báyìí wọ́n tún ti ń fìyà jẹ wá padà. ṣé nǹkan táwọn ìtẹ́kùn fẹ́ ni pé ká pa gbogbo wa run ni? ṣé nǹkan tó fẹ́ nìyẹn ni? lójú ọ̀gá kásánù wa náà irú olórí wo gan làwọn ìtẹ́kùn ní tí ò lè bẹ̀rù gbogbo ìlú tó ń ṣọdọ́ tó bá dọjọ́ iwájú òun náà ń náwó tí kò la àwa máa sọ pé kó ṣe ṣe ń dàkúnlé o ibi tó ti lọ rẹ o ẹgbẹ́ wa bá ti ṣẹlẹ̀ o sọ̀rọ̀ kámẹ́ta ogun ìbílẹ̀ sílẹ̀ ẹgbẹ́ ogun kan wọ́n ti kọ sílẹ̀ nílùú Ìjàpá wọ́n ti ṣe ẹ̀dùn jẹ̀jẹ̀ mọ́ba lọ́wọ́ o àwọn àmọ̀tẹ́kùn náà gba 5 million naira. lọ́wọ́ ta ni. wọ́n náà gbà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tó dún. lọ́wọ́. lóyún ológun ní pàtó wá fún wọn. wọn ò wádìí ọ̀rọ̀ wọn ò béèrè kí ló ṣẹlẹ̀ sóòótọ́ lọ́rọ̀ yìí àbí rọ́ ni. wọ́n kàn kí gbogbo àwọn olóyè wa mọ́lẹ̀ wọ́n kó wọn sínú ìgbèkùn. ìgbogbo ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti mọ̀ sí gbogbo nǹkan tá à ń ṣe lónìí. tó jẹ́ pé àmọ̀tẹ́kùn sọ pé àṣọpá wọn ṣé àwọn lágbára ju ọlọ́pàá lọ wọ́n lágbára ju ààrẹ lọ wọ́n lágbára ju gómìnà tó lọ torí gómìnà tó gbọdọ̀ rí èlé kínú ẹ̀ dùn wọ́n sọ pé òun ló tiẹ̀ fún ọ ní ọ̀dà á parọ́ mọ́ wọn náà gbẹ̀yìn ni kẹjọ nítorí Ọlọ́run jẹ́ fún wa lọ́rùn lẹ́rù Ìjàpá. ẹ ṣe. ọmọ bẹ́ẹ̀ ẹ̀ tó ọmọdé yẹn rí àwọn ọmọ mútù àálẹ́ àná rẹ̀ yọ̀ fi mí sílẹ̀ ọ̀rọ̀ ìbí náà fi sílẹ̀ lánàá. èló ni wọ́n gbà lọ́wọ́ ẹgbẹ́ tó fi sílẹ̀. ẹ̀jẹ̀ síkírà wọ́n gbọ́ lọ́wọ́ yín. yes ọkọ ẹbí Adéyẹrí we are not criminals àti ìṣẹ̀lẹ̀ killer àdẹ kì í ṣe kidnapper ẹbí iṣẹ́ lọ́wọ́ ó gbẹ̀bọ̀ síwájú wa sọ fún ọtá killer ni wa èèwù náà lágbàgbà fún ìlú Ìjàpá ọmọ Adéyẹrí kankan ò kì í ṣayá killer lọ́yà killer ìlú ọ̀pọ̀ ẹni tó bá wọn lọ́wọ́ ẹ̀ ìṣèpínlẹ̀ fìjìláńtì ni ó dé ń jà fún ìlú Ìjàpá ni Ìjàpá lè ní ayọ̀ àti àlàáfíà iṣẹ́ tó ń ṣe Adéyẹrí ò kì í ṣe olè rárá wẹ ẹ̀rọ tún àwọn ènìyàn wọn àwọn ẹ̀rọ tuntun àwọn ènìyàn wọn àwọn ènìyàn wọn bẹ̀rẹ̀ pàdé Adéyẹrí ó ti bẹ̀rẹ̀ àná fún bísíkẹ̀ ìwọ yá